eléyìí tún lágbára ọ̀rọ̀ ìdójú ẹ̀ ta lọ́lọ́run bá wọn mùsùlùmí pátápátá kẹ́dùn ikú olóògbé Rukayat Gawat ló bá tún tẹ̀ sójú àfáà Saheed Shittu pàpàpà ó ní tí ìbá ṣe ìjìyà ẹ̀ṣẹ̀ ní Saheed Shittu ń jẹ lónìí pé kí ló máa mú ìyàwó ẹ̀ kó dìde lọ́sàn-án kan òru kan kó lọ tọwọ́ bọ̀ ná délé tó ní ó ṣekú pa á ẹ gbọ́ ná ẹ̀yin èèyàn ṣé lóòótọ́ ni wípé ìyàwó Saheed Shittu tọwọ́ bọ̀ ná ìyẹn ló ṣekú pa á torí nínú fọ́nrán Ta Lọ́lọ́run tí mo tún mú wá lọ́tẹ̀ yìí ẹ máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Ta Lọ́lọ́run sọ nípa wípé bí Saheed Shittu bó ṣe bú babaláwo níjọ́ ọjọ́sí tó sọ̀rọ̀ sí babaláwo ṣàkàṣàkà tó ṣe ohun èèwọ̀ téèyàn ò kì í ṣe sí babaláwo pé òun ló jẹ́ kó máa jìyà ẹ̀ṣẹ̀ lónìí ìyẹn gan ló ṣeé ṣe kó ṣokùnfà ikú ìyàwó ẹ̀ ọ̀rọ̀ yìí tún lágbára ó tún gbẹnu tán ẹ̀yin èèyàn mi mo kì í káàbọ̀ sórí ìkànnì Digi-Naija Television ṣàlàáfíà ni mo tún bá yín ní dédé àsìkò yìí mi kì í mọ́ gbà wá lákòókò jù ẹ jẹ́ ń gbé fọ́nrán Ta Lọ́lọ́run wọlé kẹ́gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó tún sọ ọ́nù ẹ̀ nípa wípé ìyàwó Saheed Shittu ó ṣeé ṣe kó jẹ́ wípé ìjìyà ẹ̀ṣẹ̀ Saheed Shittu òun ló ṣàkóbá òun ló ṣokùnfà ikú ìyàwó Saheed Shittu lónìí pé tí Saheed Shittu bá sì mọ̀ wọn ara rẹ̀ kó tètè lọ máa túbá kó tètè lọ máa tọrọ àforíjì lọ́wọ́ àwọn babaláwo tó sọ̀rọ̀ sí ṣàkàṣàkà fọ́nrán ọ̀hún rèé ẹ jẹ́ ká jíjọ wò. lákọ̀ọ́kọ́ mo bá wu àwọn mùsùlùmí káàkiri àgbáyé kẹ́dùn àti gbogbo àwọn tí ọ̀fọ̀ ṣẹ̀ ipò gbogbo àwọn èèyàn yín tó lọ gbogbo àwọn èèyàn yín tó lọ pátápátá Olódùmarè yóò ṣe wọn dáadáa ojú òní tíyàn ojú òní tíwọn wọn ò bá ìgbàgbọ́ wọn níbi tí wọ́n fi sí. èyí tó ṣẹlẹ̀ ń pàtó tí mo bá àwọn mùsùlùmí káàkiri àgbáláyé kẹ́dùn ni pé láti bí ọjọ́ mẹ́ta báyìí àwọn nǹkan àjálù tí ó dùn mọ́ gbogbo wánú ń ṣẹlẹ̀ láwùjọ àwọn mùsùlùmí ìdí nìdí mo bá wọn kẹ́dùn. lákọ̀ọ́kọ́ ọmọ wa èèyàn wa ará wa ọ̀rẹ́ wa tí ó lọ láìpẹ́ Rukayat Gawat Ọlọ́run ó ṣe dáadáa fún Ọlọ́run Olódùmarè ó jẹ́ kó gbàgbọ́ rẹ̀ kó bá ìgbàgbọ́ rẹ̀ bí tó fi sí torí pé lọ́dọ̀ tiwa ọmọ ìyá ni gbogbo wa ẹ̀yin àwọn kankan lè ti wà pé ìgbàgbọ́ tiwọn ó yàtọ̀ sí ní táwa gbàgbọ́ ṣùgbọ́n àwa táwa sì gbàgbọ́ nǹkan bàbá tiwa náà táwa sì mọ̀ pé ọmọ ìyá wa ni wọ́n a gbúdọ̀ kí wọn a gbúdọ̀ sí wọn pẹ̀lẹ́ nítorí kò sẹ́ni tí wọ́n èmi mo sì wá yìí ìfẹ́ lè dádì ẹ pa débi pé wọ́n àyíwá gbọ́ pé èèyàn kú tí wọ́n á sì yẹ̀yẹ́ ìwọ̀n láti sì yẹ̀yẹ́ nìkan tó kú ṣùgbọ́n mo wá lónìí láti pe wa ọmọ Yorùbá àtẹ̀yìn mùsùlùmí ẹ̀ ń gbọ́n mi káàkiri àgbáláyé wọ́n láti pe ní ṣàkíyèsí ni tẹ́ bá rí nígbà tí lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí lòun tàṣọ iná tí tòṣù méjì bàbá Málàmù ní Ìlòbù lọ́wọ́ kọ́kú gbogbo àwọn mùsùlùmí yòókù náà lọ́bẹ̀ àfáà kan náà ọmọ rẹ̀ ó kú gbogbo àwọn mùsùlùmí yòókù lọ́bẹ̀ Saheed Shittu náà ìyàwó tiẹ̀ náà ó kú gbogbo àwọn mùsùlùmí yìí lọ́bẹ̀ èyí tó tún wá ṣẹlẹ̀ lágbólé àwọn mùsùlùmí yìí ó ní Rukayat Gawat tó kú ṣé gbogbo àwọn èèyàn tó ń gbé káàkiri ẹlẹ́mìí tẹ̀sán pé ó ṣe dáadáa ẹlẹ́mìí ò ní ṣe dáadáa wọ́n gbé lórí ibùkún ọmọ kan náà jáde wọ́n pèrè alẹ́ ní kíní kan Ẹ̀gbá àbí kí ló porúkọ ara rẹ̀ èyí tún sọ pé ẹ̀sìn ló ṣe kú torí pé ń kọrin wọn kálukú sáà ń tọ́ tiẹ̀ lọ́tún lósì ṣùgbọ́n àwọn ò lè fi kú yọ ẹnìkankan torí gbogbo yín pátá ọmọ ìyá ni wá àlejò ọmọ ṣẹ̀sìn kan náà. bí ogun wa bá wá gbàgbé tó náà wọ́n ní ogun onímọ̀ sí ní mú èpè kèésì níjà nípa ti Saheed Shittu tí ń tọ́ ọbọ̀ gbogbo lé lójú tó wá di pé ìyàwó rẹ̀ wá jókòó tó lọ́pọ̀lọpọ̀ ò mọ̀ ṣùgbọ́n mi ò fẹ́ fi nígbà tọ́rọ̀ náà gbóná tí n bá sọ̀rọ̀ náà mo mọ̀ bóyá mo fẹ́ fi wọ́n ṣẹ̀sín ni àbí mo fẹ́ fi kú yọ Saheed Shittu àbí mo fẹ́ fi kú yọ àbí mo fẹ́ kó kọ bànújẹ́ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ ìwà láti pòpọ̀ bànújẹ́ fún yín ìṣòwò láti fi kú yọ nìkankan ìdí nìdájọ́ pé níbẹ̀rẹ̀ ètò yìí mo kọ́ kí yín dáadáa torí pé ọmọ ìyá ni gbogbo wa ṣùgbọ́n tá a bá ń sunkún a máa ń rí iná ló fi fà tí mo fi sọ̀rọ̀ yìí
wọ́n ní bá a bá ń sunkún àmọ́ rí na bí ẹ bá sì kọrin tí ó dùn òun fẹ́ ti ara rẹ̀ gbọ́ ó ti ẹ̀dùn létí ẹ̀kọ́ dùn létí tiwa. ọmọdé búrò kó bojú wẹ̀yìn. kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá òjò kọ́ ló wúrò ipa ni kò tí ì tọdún méjì ní ìsìn tẹ́ ẹ bá wúrí rántí fídíò yẹn ṣíṣe QC2 ó bá babaláwo wa kan fà á ó ní babaláwo ẹ̀yin kí n sì babaláwo béèrè lọ́wọ́ rẹ̀ tó lè sọ fún babaláwo ó ní ṣèkíṣù sọ pé kò sóòṣà mọ́ kò sí rúmọlẹ̀ mọ́ kílẹ̀ńdógún Ṣàngógun o èèyàn náà kiri kan wọn ò ní túmọ̀ babaláwo wá jáde pé ìwọ sọ pé kí òòṣà ó pọ̀ láàrin ọjọ́ 7 bí ṣèkíṣù sì jáde nù ó sì wáyé ẹsẹ̀ báyìí egun rẹ̀ náà mò ń wò egun rẹ̀ náà ó lé òòṣà wo kíní kò pọ̀ láàrin ọjọ́ 7 kíní kò pọ̀ láàrin ọjọ́ 7 nígbà ọjọ́ 7 ó pé ṣèkíṣù tuntun jáde òòṣà wèrè wo kíní kan wo òòṣà dáadáa wo kò ṣe pọ̀ ohun kò ṣe gbá kò ṣe gbá kò ṣe ṣàwó kan. àṣìbí yìí bá yọ lẹ́ẹ̀dá ó ń burúkú àwọn yọrùn ṣe. mò ń sọ àwọn mò ń pàkíyèsí wa ni o èmi ò fi kú yọ ṣèkíṣù o èmi ò fi kú yọ ìyàwó ṣèkíṣù o kì í pé bóyá bóde ó sì mọ dùnmọ́ yàn nú kí á mọ pàdánù ara wa ọlọ́run já pàdánù ara wa mọ́ o ṣùgbọ́n wọ́n lámùkún ẹrù ẹwọ́ wọ́n lókè lẹ̀ ń wò ẹ̀wò sàlẹ̀. torí àwa Yorùbá ọmọ Yorùbá káàkiri àgbáláyé pátá tí ìkẹ́ bá ṣe wá a wò pé a máa ń béèrè lọ́wọ́ ara wa a sì máa ń ronú a sì máa ń rò àròjìnlẹ̀ pé kí ló lè fà á tí nǹkan fi ṣẹlẹ̀ a rò lọ sẹ́yìn a rò lọ síwájú a rò lọ sọ́tún a rò lọ sósì. ṣèkíṣù tí wàá lérí sí babaláwo òun bú òòṣà òun bú gbá kan òun bú àwo kan ta ló mọ tóun jẹ tẹ́lẹ̀ ẹkùn. láìpẹ́ yìí gbogbo ọ̀tá àfẹ́jọ́ sí tọdún 2 la gbọ́ pé ìyàwó ṣèkíṣù sì jí ó jí lọ́sàn kan òru kan ó sì lọ tọ́ ọ̀pọ̀ náà fúnra rẹ̀ ló lọ tọ́ ọ̀pọ̀ náà iná sì gbósùkù. kábíyèsí Olódùmarè èmi ò ní babaláwo ló pa o ìlóòṣà ló pa o ní àwọn àgbàlagbà àwọn àfáà mùsùlùmí tó jẹ́ àgbàlagbà tó ti bú ìlóòun ló pa níyàwó èmi ò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ọmọ Yorùbá tí nǹkan bá ti ṣẹlẹ̀ níta mọ́wò náà ni pé kí ló lè báyìí wá kí ló lè báyìí wá kí ló lè báyìí wá àwa sì ní àmọ̀ pé èèwọ̀ ẹnìkan gbìjà rẹ̀ fúnra èèwọ̀ ló gbìjà ara rẹ̀ àwọn òṣèṣẹ̀ mọ́ sọ kí ni òun tẹ́ mọ́ ń gbọ́ èèwọ̀ ẹnìkan gbìjà èèwọ̀ fúnra èèwọ̀ lè wó gbìjà ara rẹ̀ ló fi ara fi wá ń bì lọ́wọ́ ara pé ǹjẹ́ sí èsè wọ ọjọ́ sí ṣèkíṣù tó ní báyìí ni ẹ̀yin òòṣà kínní kan ẹ̀yin òòṣà gbáwo ẹ̀yin òòṣà wúwo ǹjẹ́ èsè wọ ọjọ́ sí ti ń béèrè ara rẹ̀ báyìí kíyàwó yòó sì dìde gán kó sì lọ tọ́ bọ náà nígbà mùsùlùmí ó jáde ìkan lára àwọn mùsùlùmí ara wọn ó tún fi kún yọ ni níkan lára àwọn mùsùlùmí ara wọn ti sọ pé irúkú tó pa ìyàwó ṣèkíṣù kó tún kírukú náà kó tún pa alájà kan kẹ̀nẹ́kan kírukú náà tún pa ìkan dára wọn tí bá fídíò ẹ̀ ń pilẹ̀ fún yẹ kálára wọn tó fi kú yọ ni lára àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn èmi wà láti fi kú yọ ṣùgbọ́n èmi wà láti pe gbogbo ẹ̀ ṣàkíyèsí ẹmbásí ní fídíò náà kó pilẹ̀ fún ṣèkíṣù kí wọ́n pilẹ̀ fún láti pè ṣàkíyèsí pé péyàn bá ń yọlẹ̀ dà ohun burúkú mọ́jọ́ ló wọ́n ṣe ọmọ kéde sì bó wúro kó ó bojú ẹ̀yìn ǹjẹ́ òòjọ́ ló wúro pa ni mo wá ń sọ fẹ́lẹ́ ńlá fún ṣèkíṣù láti ṣàtúnṣe fún gbogbo àwọn bàbá àwọn òrìṣà wa irúmọlẹ̀ tó ti fẹnu ṣáátá tó ti fẹnu bàjẹ́ tó ti gbẹnu bí ó ṣe yẹ sí kó lọ tọrọ àforíjì o èmi ò láwọn wọn bá a ja oyin láwọn pa ìyàwó ṣùgbọ́n ń bá ní làákàyè torí rẹ̀ pé kí ìyàwó yìí ó dìde lọ́sọ̀kọ̀ orúkọ kó sì lọ tọ́ ọbọ̀ náà kó sì ráì kó sì kù láì sí pé bóyá ẹnìkan fàfùsẹ̀ bá sẹ́nu lọ sọ́run pé yá lọ tọ́ ọbọ̀ náà fàtẹ̀yẹ pé yẹn fẹ́ fọ ọ̀rọ̀ rí kú ṣerú ikú tó yẹ kó pààyàn nù ṣùgbọ́n tá à ń sọ ìlójú ẹlòmíì bí ẹni pé a fi ṣe yẹ ni èmi ò fi ṣe kí òsì tún ṣe yẹ̀yẹ́ o
ìyìn fi ṣe yẹ̀yẹ́ o ikú kò sẹ́ni tí ò ní kú tòótọ́ ṣùgbọ́n ṣerú ikú tó yẹ kó pààyàn ló lọ pàyàwó rẹ̀ láàrin àwọn mùsùlùmí àwọn mi sọ pé tó yẹ kó ti bá àwọn bàbá àwọn ni tó yẹ kó ti búkà ni ó ti báwo ni ṣèkúrìsì tí ò ní ìyàwó méjì o ìyàwó kan ló ní o ó sì wá fi tiẹ̀ kó bọ́mọ ọlọ́mọ wa nájà wàràwàrà ikú ló yà mí lẹ́nu jù kéèyàn ò jí lọ́sọ̀kọ̀ òru kan kó sì lọ tọ́ bọ oyún iná kí ló sì gbé kó sì kú. àbẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ eléyìí tún lẹ́tìkẹ́ ó tún gbẹnu tán ọ̀rọ̀ lẹ́gbọ́ tí ta lọ́lọ́run tó sọ kalẹ̀ yìí ẹ̀yin èèyàn bó ló ṣe rí lọ́kàn tí ìyàwó ló kọ sí yín ṣé a lè sọ pé lóòótọ́ ìjìyà ẹ̀ṣẹ̀ òun ni Saheed Shittu òun ló ń jẹ pẹ̀lú bíyàwó ẹ̀ ṣe kú ṣé a lè sọ pé lóòótọ́ bó ṣe rí òun ni ta lọ́lọ́run ṣe sọ yìí má fọ opinion ti yín sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link kan wà ní comment section fídíò yìí tó máa gbé yín tààrà lórí Facebook page wa gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi náà lórí YouTube ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán ẹ máa like and share ètò kó máa lọ káàkiri lórí ayélujára ẹ ṣé tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà